Portable jọ̀wọ́ ara rẹ̀ fún ọlọ́pàá pàǹtí lẹ́kọ̀ọ́ wọ́n bá taari rẹ̀ sí ìpínlẹ̀ Ògùn lẹ́yìn ọjọ́ díẹ̀ tí wọ́n ti kéde pé àwọn máa ń wá Habib Kikiola tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ó mà ti fara rẹ̀ lé àwọn ọlọ́pàá lọ́wọ́ báyìí ẹ̀ka iléeṣẹ́ náà tó ń ṣèwádìí ìwà ọ̀daràn CID èyí tó wà ní pàǹtí nílùú Èkó òun ni Portable ti lọ jọ̀wọ́ ara rẹ̀ o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ló mà ti fìdí ìròyìn náà múlẹ̀ fún àwọn akọ̀ròyìn Hundeyin ní Portable ti jọ̀wọ́ ara rẹ̀ ní àgọ́ ọlọ́pàá tó wà ní pàǹtí a sì ti ké sí ọ́fíìsì wa ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n wá mú o ẹ̀wẹ̀ wọ́n ti gbé olórin náà dé olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó mà sọ nínú àtẹ̀jáde kan pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n fẹ́ fi tó aráàlú létí pé Habib Kikiola ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Portable ó ti dé sí ẹ̀ka CID wa ní Eléwéran nílùú Abẹ́òkúta ní aago 23:20 kọjá aago 1 ọ̀sán òní wíwá rẹ̀ sọ́dọ̀ wa kò mọ̀ sẹ́yìn ìwádìí kan tó ń lọ lọ́wọ́ a fi dá gbogbo aráàlú lójú pé a ó ṣe gbogbo ohun tó yẹ lórí ìwádìí náà lọ́nà tó bá fi mu a ó sì máa bọ aráàlú gbọ́ bí ìwádìí wa bó bá ṣe ń lọ o ṣáájú kó tó jọ̀wọ́ ara rẹ̀ fún ọlọ́pàá ní ọjọ́rú Wednesday òun ni Portable kọ́kọ́ sọ lójú òpó Instagram rẹ̀ pé òun kò mọ̀ọ́mọ̀ ṣe ohun tí wọ́n ń wá òun fún àmọ́ òun ṣe hu ìwà kò tọ́nà nítorí àrùn ọpọlọ tó ń da òun láàmú Portable sọ wípé ilẹ̀ ti ta sí i tí òun kò ti gbádùn àmọ́ òun ń gba ìtọ́jú lọ́wọ́ o láàárọ̀ ọjọ́rú Wednesday Portable kọ àtẹ̀jáde míì sójú òpó Instagram rẹ̀ níbi tó ti ń bẹ ìjọba ìpínlẹ̀ Ògùn fún ojú àánú ó ní ọba aláàánú mò ń jáde lọ lónìí sọ ogun mi di ìbùkún jẹ́ kí oore ọ̀fẹ́ rẹ fọhùn fún mi ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ foríjì mí ẹ̀rù tó bà mí ó ló mú kí n máa sá o Portable wọ gàù lẹ́yìn tó dá sẹ̀ríà fún àwọn iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn kan tí iṣẹ́ gbé lọ ilé ọtí rẹ̀ ìyẹn Òdógùbà ìròyìn ní ìwé ilé ọtí náà ó ní àwọn iṣẹ́ ìjọba náà ó ní wọ́n má béèrè lọ́wọ́ Portable kó tó di wípé Portable àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lu àwọn èèyàn ọ̀hún lẹ́yìn náà ó ní àwọn iṣẹ́ ìjọba ọ̀hún ó ní wọ́n máa fi ọ̀rọ̀ náà tó iléeṣẹ́ ọlọ́pàá létí tí ó sì fi páńpẹ́ òfin tó fi mú àwọn ẹmẹ̀wà rẹ̀ ọ̀hún tí Portable fúnra rẹ̀ tó sì na pápá bora o ṣùgbọ́n ní báyìí wọ́n ní Portable ó ti jọ̀wọ́ ara rẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá Àdúràgbà Olúwatóyìn olóńkàròyìn sí létí látàárọ̀ ẹ ṣé púpọ̀ o tí àwọn wò kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa comment kẹ́sì máa share ẹ máa wá gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o ẹ jẹ́ ká ní ọjọ́ rere o.